ọ̀kan nínú àwọn tá ń pera wọn ní sálàfí tá ń pàpè mọ́ra pé alùsùnà làwọn wọ́n pè sóde wáàsí kan ọ̀tọ̀ ní tápìkì tí wọ́n fún ọ̀tọ̀ ní tí ń tírìtì ẹ̀mbá nìyẹn bá ti dàrú ní tí ó wí ni pé gbogbo ẹ̀yin òbí ọmọ gbogbo ẹ̀yin àfa gbogbo yín là ń pè ẹ máa lékè tẹ́ máa ọmọ yín lọ ẹ̀yin náà ti máa lékè wù ní àwọn lékèwù bàjẹ́ àwọn bíi lékèwù dọ̀tí àwọn lékè tó ń ba àkídà ọmọ jẹ́ ṣé ń pé ọ̀rọ̀ tí ń sọ yẹn ọ̀rọ̀ tó bá láàká ìmú ní wọ́n pọ́ìntẹ̀ sí lékèwù àgbà mọ́ríkàsì ṣé mọ́ríkàsì ní lékèwù tí ń kọ́ yẹn ní lékèwù bàjẹ́ ṣé mọ́ríkàsì ní ń kọ́ yẹn ní lékèwù tí ń da ọ̀nà rú àbí àwọn tó jẹ́ àwọn alùsùnà ara yín níbo làwọn ti jáde ọ̀pọ̀ wọn ti jáde ọ̀hún wa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ọrú ẹni bẹ́ẹ̀ wípé nígbà tó bá ní wọ́n mọ̀ mú ọmọ lọ mọ́ríkàs ẹ má mú ọmọ lọ mọ́ríkàs ẹ má mú ọmọ lọ rékéwù àwọn ẹtúntún rẹ̀ àti ẹ̀dkọ́tà àti àwọn ẹtúntún ẹ̀ bíráǹchì ẹ má mú ọmọ lọ bẹ̀ èwo ni bàbá rẹ̀ dálẹ̀ sílùú yín tí wọ́n wá jẹ́ khalifa bẹ̀ tí wọ́n mójútó bẹ́ẹ̀ wọ́n tá kiri àrè dá wọ́n tọ́ mọ̀ yẹn kọ́lá kiri dá fi lékèwù bàbá rẹ̀ hàn wá fi àwọn tí bàbá rẹ̀ jókòó lẹ̀ tí ń kọ́ tó ṣe wàhálà lérí ẹ̀ tó kọ̀ rẹ̀ wá káàkiri ayé fi hàn wá sẹ́rí social media yìí ti bà gbogbo nǹkan jẹ́ ó jẹ́ káwọn àwọn òfàtọ̀ àwọn òwúrọ̀tọ̀ àwọn ọmọ tí ò ní bíbí tí ò níran wọ́n mọ kílẹ̀mù lẹ́rù àwọn tí wọ́n jámọ̀ nǹkan kan lé wọn lánàá àtàrà mọ́ríkàsì náà làwọn náà ti wù pé ó wà wọn náà káwọn ọmọ kéwù tó fi wá wọn bá tí wọ́n wá àmọ́ ń táwọn sọ fún yín Kùránì ti parí ọdún wa in tatawallaw táyìn bá lẹ̀ yarí ipe ẹ̀ ní kú ọmọ wa in tatawallaw táyìn bá lẹ̀ yarí pẹ̀ ní kú ọmọ lọ tẹ́sí sọ fáwọn èèyàn yastabdil qawman ghayrakum táyìn bá lẹ̀ yarí ọlọ́run mú àwọn èèyàn mi wá lájọ́ tẹ̀ ń pariwo pé mọ́ríkàs ẹni ẹni tí ọkọ̀ pariwo rẹ̀ rí bẹ́ẹ̀ mọ́lẹ́kẹ́ tẹ́ mọ́ ọmọ ilẹ̀ mọ́ kó wọn lọ mọ́ríkàs àfa yìí bẹ́ẹ̀ àbúrò òfin bá ń lò ṣé mọ́ríkàsì lọ́wọ́ sẹ́kù ní àbóhun ta lọ́wọ́ parẹ́ náà àwọn méjì ta lára ń gbúrò ayé wọn ni ta lára ń gbúrò gbèsè ayé rẹ̀ Kùránì ní wa in tatawallaw yastabdil qawman ghayrakum thumma la yakunu amsalakum bẹ́ẹ̀ bá lẹ̀ yarí àwọn ọmọ yín ni mọ̀lẹ́bí yín ni àti gbogbo àwọn èèyàn tí ń bẹ lára yín ẹ pariwo kí wọ́n má kó wọn lọ mọ́ríkàsì àti branch ẹ̀ mọ́ ẹ gbà bẹ́ẹ̀ Ọlọ́run yastabdil qawman ghayrakum Ọlọ́run mú àwọn tó dá tó lágbàríkà tó wọ́n lọ́bẹ̀ tó wọ́n lọ́lẹ́kẹ́ tó wọ́n jáde wá thumma la yakunu amsalakum tó ní ma gbá yẹ́rẹ́ lè débi àyè yìí àbòsí ni ẹ̀ ń ṣe àbòsí ni ẹ̀ ń ṣe èyí náà mọ̀ pé ká fẹsẹ̀ wọ́n sẹ̀ ká ṣe wàhálà lérí ọmọ ọlọ́mọ ká dààmú lérí ọmọ ọlọ́mọ nípa ìmọ̀ Al-Qur'ani àtàdísì ìyàṣẹ́kà Ádámù tóbi ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ní ẹ ní kíní kan sí bàbá àmùdírù lónìí àbí wọ́n dá fatiwa kan tí ò ṣe déédéé yìí sọ wá túmọ̀ kẹ́ ẹ máa sọ pé wọ́n mọ̀ kọ́ ọmọ lọ́bẹ̀ wọn ṣé kìí sáyà àlùbáríkà ni ṣé kìí sáyà àwọn ẹni ọlọ́ni yuriduna an yutfihu nurallahi bi afwahi ìmọ̀lẹ̀ ọlọ́run tó gbé kalẹ̀ tó jẹ́ pé òun gẹ́gẹ́ ló dídì ìrántí Ádámù àìgbọ́ràn ni ọlọ́run ní sunullahi allazi atqana kulla shay iṣẹ́ èmi ọlọ́run ọba ni mọ́ríkàsì mu ẹ̀ẹ́dkọ́tà tẹ́ ń wò yẹn sunullahi Kùránì náà láwọn fi bára sọ̀rọ̀ àtàdísà ní Muhammad láti ìjọ tẹ̀tí parí alẹ́ nìkan bẹ̀rẹ̀ kó ẹ̀ṣẹ̀ kan wájú àfàbọ̀rọ̀ òfin bá lò òun ti sọ ti pẹ́ o ewúrẹ́ kan àbí ẹranko kan ni wọ́n sẹ̀ tó pé láìpẹ́ tó náà wá sọ tọ́jọ́ mọ́ lóye máa dátọ̀ ọ̀hún ẹni tí mo kọ́kọ́ gbọ́ albadi aslam ẹ̀ tó kọ́kọ́ pilẹ̀ rẹ̀ tó sọ social media ń ta gbangba báyìí àti eléyìí lóye sẹ̀ máa jáde sọ pé iṣẹ́ ọlọ́run lélẹ́yìí inna Allaha la yuhibbul jahra bisu'i minal qawl ṣé n tẹ́ ń sọ ṣé mọ́ríkàsì ni mùdír ṣé mùdír lọ́ọ́ dá mọ́ríkàsì lẹ̀ àbí wàhálà mùdír àti gbìyànjú wọn ló mú mọ́ríkàsì máa bẹ̀rẹ̀ òní iṣẹ́ ọlọ́run ni kò síbẹ̀ tí kẹ́ pariwo tó ntọ́nà ọ̀bá ní parẹ́ kò ní parẹ́ ìmọ̀lẹ̀ ọlọ́run ni bí mùdír bá ń sekún àbí wọ́n bá ń dá fatiwa mi tí ò tẹ́yìn lọ́rùn sẹ́yìn wọn àtúmọ̀ kí mọ́ríkàsì ọba àjẹ́ àbíkọ́ parẹ́ sunullahi allazi atqana kulla shay
iṣẹ́ Ọlọ́run ni níjọ́ wọ́n dá mọ́kàsí yẹn lẹ̀ ṣé Ádámù dálẹ̀ pẹ̀lú mọ̀ wọ́n wá ń wá gbogbo ìrànlọ́wọ́ àwọn àfa nílùú káàkiri kálukú wá dá ọkọ̀ Ọlọ́run jọ wọ́n dá àdúrà jọ wọ́n dá gbìyànjú lọ àìgbọ́ tó máa sọ pé walaula daf'ullahi nnasa ba'dahum bi ba'din lahuddimatis sawami tí ẹ bá ṣe iṣẹ́ tí Ọlọ́run parí síbẹ̀ ń èyí ti fẹ́ fi ẹnu yín tú ilé ẹ̀yin ẹ̀sìn nílé kéwú àwọn bàbá yín ò ní àwọn tó lọ lẹ́lẹ́rú àánú yín owó ilé kéwú wọn ń gbà iléèwé wọn dá lẹ́yìn àì ọ̀wá sí iléèwé tó wọ́n tó léèwé wọn ò ní fíìsì price lérí ọjà kan kẹ́ni kẹ́lẹ́ náà kó wá break it down kó break monopoly rẹ̀ down sáwọn èèyàn ni ẹ ń gbowó léèwé ẹ ń gbowó lé kéwú ẹ ń gbowó tí a mú lóga àrọ̀bí àti ìmọ̀dàgbàsókè àti súnà iléèwé lọ́pọ̀ yín dáná bì kátó wá lára kọ̀ọ̀kan tí bàbá rẹ̀ sọmọ ìlú lọrin gbẹ́lẹ̀ kéwù bàbá rẹ̀ wá gbé àwọn àfá tí bàbá rẹ̀ kọ́ kéwù wá gbéṣẹ́ bàbá rẹ̀ wá lù yín à ń jẹ̀ máa mú iṣẹ́ àdáṣe tí bàbá rẹ̀ jẹ nìkan lọ́fẹ̀ẹ́ mi sí pé báyà òun náà ló fi wéṣẹ́ Sheikh Adam ara yẹn tó wọnú àbòsí wọ́n máa pariwo pé ẹ̀yin èèyàn ẹ máa mọ wá sí tẹ́ máa gbọ́ ẹ máa mọ wá sí tẹ́ máa gbọ́ ẹ máa mọ wá sí tẹ́ máa gbọ́ irú mọ́ríkàsí lágége irú mùdírù bẹ̀ fatiwa bẹ̀ ẹ máa gbọ́ ẹ̀yin ọmọ àzára àwọn ọmọ ipò wọn máa gbọ́ ẹ̀yin sì ń gbọ́ ẹ wo àbòsí ẹni tẹ́ ẹ bá láìkì ẹ fílẹ̀ náà mọ́ríkàsí gbọ́ra wọn yé a sì ní lọ́bì kan náà torí kan lọ sọ pé òun kana al-mu'minuna liyanfiru kaffa a ní lọ́bì kan náà bí bàbá mùdírù bá dá fatiwa mi ọmọ mọ̀rìkàsí àwa yìí náà àtọmọ mọ̀rìkàsí náà gba ìtẹ́mi sì wá kàlẹ̀ yìí eléyìí sì wá yàtọ̀ sí eléyìí kí ló burú ká sọ pé ìtí mùdírù sọ yìí o ìtàwọn kà lọ́nà tí wọ́n nu àmọ́ tọ́rí bẹ́ẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ táwa náà bá kí ló burú ẹ máa dàkọ̀ mọ̀rìkàsí ni àtàwọn ọbẹ̀ ẹ máa fojú hukumul asli ala al-far'i ẹ mọ̀ wá fi ti mùdírù ẹ mọ̀ wá fi dájọ́ lórí gbogbo tẹ́tíṣẹ́ àdàmbà ṣe mùdírù bá mọ̀rìkàsí jẹ́ ni ìtúwọ́n àwọn kárí àní ó tún wá wọ́ sí débi pé àwọn tó bá tún wá rí lè kí ó dálẹ̀ nù wọn bí wọ́n bá tún wá sọ̀rọ̀ mùdírù mọ́kàsí wọn ni la'natullahi alayhi mardudun ilaykum mardudun ilaykum wọ́n máa la'natullahi alayhi kí ló dé bá wọn kọ́dà Nabi Muhammad sallallahu alayhi wa sallam táwọn ẹjọ́ rẹ̀ fara ní Ànábì náà Allahumma ahdi qawmin fa innahum la ya'lamun Ànábì ò sépèlé wọn ẹlẹ́kùn ṣe ń tọrọ kọ́rọ̀ wọn fi bàbá ọ̀sọ́nù àmọ́ tó ẹ pé tó bá dẹ́ ọba ṣe dédé tí àdúrà lẹ́sẹ̀ kátó wá ní bàbá ọ̀sọ́nù kí lẹ mọ̀ tí bàbá ọmọ kí lẹ kà tí bàbá ọ̀kà lérí ọ̀rọ̀ Felix of Northern aráyé kẹ́ẹ̀fí mọ́ bí àbọ̀sí o aksarum agbiya aksarum la ya'lamun òpònú náà kọ́nu wọn alákọ̀ọ́kọ́ ni pé ẹlòmí ò ní wo fídíò rárá gbọ́ yìí sọ yìí kí ni wọ́n kí ló tó wí ìtọ́ wí rè báwọn tó ń bá ti wá gbé wá fún un Kùránì ní in ja'akum fasiqun binaba'in fatabayyanu ẹ wádìí ẹni tá a mọ̀ pé a lè tó ní àlùsíkọ̀ tá a mọ̀ pé a lè gbáratì ìtọ́ bá sì sọ tọ́ bá dá èèyàn ni òun lẹ́tọ́ pé ọkọ̀ọ̀kọ̀ wo fídíò pìlẹ̀ yóò ṣe wá sọ̀rọ̀ wọ́n ń pe mùdírù ní Felix of Northern ṣé mùdírù sọ pé ẹ̀rọ lè tó fídíò yẹn wò gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́kàn rẹ̀ ẹ̀yin tẹ́ bá da ẹ̀yin tẹ́ láníyàn rẹ̀ ẹ̀rọ lè tó fídíò wò mùdírù sọ pé Felix of Northern ní mẹ́lẹ́gbẹ̀ẹ́ Anna Muhammad ara ẹ bá mi bẹ̀rẹ̀ torí wọ́n ń pè wọ́n ló kọ bẹ́ẹ̀ zalika mablaghum min al-ilm bọ́pọ̀ yìí ti mọ́nù láàká inú alákọ̀ọ́kọ́ ni pé dìsáàtì ni mùdírù gbádẹ́ bí Felix of Northern ọ̀pọ̀ àwọn èèyàn sẹ̀ mọ́ tí jẹ́bẹ̀ àtẹ̀ntí jẹ́bẹ̀ ayíbẹ̀kọ́ ni ẹ wá bá mi bẹ̀rẹ̀ pé ṣé mùdírù sọ pé Felix of Northern ní ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ ní Muhammadu gari ìran nínú kòtò yẹn mo wá ń sàlàyé fún yín pé ayé àsúrátù Tawbah yìí mùdírù ti tú síwájú nínú ìyá 2002 around ìyá 2002 àwọn ẹni lọ́wọ́
ìtí wọ́n pè gẹ́gẹ́ bí wọ́n ti kà ń gbà yín náà ni pé Abubakar wa Muhammad nígbà wọ́n gbà wọ́n ayé abọ́ but nígbà tí di yé yìí báyà nìṣá ti lọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá tẹ́wọ́ gba tí wọ́n sọ fún ọ pé ọ̀rọ̀ kòtò kan wá ń bẹ ẹyẹ aláǹtakùn àdàbà àbí aláǹtakùn àlọ́ àpamọ̀ ìtàn very of knowledge tó ti wá before kí Islam tó dé wọn wá wọ̀ wá ibi eléyìí tí Imam Busiri ní sọ́nù lè hamama wà sọ́nù lè ankabuta alẹ́ khairil bariyati lam tansuj wa lam tahu ipe wọ́n fẹ̀mí sí pé nígbà táwa débi kòtò yìí o tó ń wá nẹ́bi ká ànẹ́bi tó dé bẹ́ẹ̀ àtẹnitọ́jọ wà ń bẹ́ẹ̀ ṣé kẹsẹ̀ náà ni alátakùn ti àtúnṣáré ta okùn débi ojú òbí gbà wọlé tí wọ́n rán àwọn ọmọ wa kọ́ ọmọ gbóúnjẹ wá fáwọn ń bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni alátakùn ti tó fi aṣọ pé wọ́n tún sọ pé Ṣẹ̀tíù wọ́n tó ní Ṣẹ̀tíù bá nẹ́bi ti dé láàárẹ̀ tí ní Ṣẹ̀tíù kú wọ́n ní Ṣẹ̀tíù ló tó dífá fún wọn bí àwọn tàyẹ ti wá nù ìwọ sì ti kà pé Abubakar wa Muhammad ní bẹ́ẹ̀ mùdírù náà kà á wọ́n sì ti ṣe tẹ̀síìrì ẹ̀ síwájú tí wọ́n bá wá wú yìí lónìí pé bìlífù rẹ̀ mọ́ rìsáàsì nu tí wọ́n bá bí wọ́n bá sọ pé rìsáàsì tí wọ́n ṣe yìí o kọ̀kọ̀rẹ́ kí ló burú kẹsàn la ma'suma min al-khata kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sí ìtú wọn dá nìyẹn wọ́n ti sọ síwájú ipe Abubakar wa Umar before wọ́n ti ṣe tẹ̀síìrì wọ́n ti kọjá Suratu Tawbah síwájú wọ́n ti tú gbogbo àyà yẹn síwájú Suratul Mu'minun ni wọ́n dé ní sàlẹ̀sàlẹ̀ ń bì wọ́n ti tú síwájú bẹ́ẹ̀ but bàtí rìsáàtì mi dé tí wọ́n sọ pé àwọn òbí ní fipé Abubakar ní bẹ́ẹ̀ torí àwọn hadith tí ń sọ fún wa pé Abubakar mi ti wà ní Madina kọ́bìlà mọ́bìlà mi nàbí ká nàbí o tó dé ṣé mo dì sọ pé fẹ́ẹ́ sọ̀fún ọ̀la ní bẹ́lẹ́gbẹ́ àná Muhammad àmọ́ àwọn afa sọ pé wà á inú rídọ̀ àǹkúlẹ̀ àìbí kẹrì ìdàtún ẹ̀ ń tà bá ti gbá tiẹ̀ àbí ojú ẹ̀ ń tà bá gbá tiẹ̀ kọ́dà kọ́ máa ṣe mistake àmọ́ sọ pé ẹja pẹ́ síbẹ̀ wà lákẹ́ náà àìnà sọ́ọ̀tì túbdìl masáwìyà àmọ́ ẹ̀ ń tà bá gbá tiẹ̀ gbogbo kó tó sọ̀rọ̀ gan tẹ̀ bá ṣe ti rí fọ́tò àbí fídíò rẹ̀ lẹ́tì máa wí nǹkan mi mùdí sọ pé fẹ́ẹ́ sọ̀fún ọ̀la ní bẹ́lẹ́gbẹ́ àná Muhammad tẹ́ẹ̀fì ń gbé wa mùdí sọ pé àdó àpamọ́ àkùrọ̀ àfọ́ àtàwọn èyí tó ti wá ti pẹ́ àwòrán fẹ́ẹ́ sọ̀fún ọ̀la tó ti wá bí fọ́kànnà Muhammad tó dé ni wọ́n wọ́ ìtàn bẹ̀ nínú àwọn Israẹliya tí wọ́n wọ́ àwọn ìtàn bẹ̀ wá sí ọ̀rọ̀ ọ̀tànà Muhammad pé alátakùn àtàkùn àǹkan sọ pé ẹyin táwọn ń wo ojú àwọn méjì táwọn ń wo yìí ojú ẹyin àdàbà ni ẹ ti ń gbé káàkiri pé mùdúrú sọ pé fẹ́ẹ́ sọ̀fún ọ̀la ní bẹ́lẹ́gbẹ́ àná Muhammad ẹ bẹ̀rù Ọlọ́run ẹ fẹ́ wọ́ Markaz tẹ́yìn náà ń gbà pé sọ́nà ọ̀láhì lẹ́sí àtúkọ́nà kulla shay kọ́dà kárí ilé kẹ́kọ̀ọ́ kan lónìí tọ́jà pé wọn kọjá súnà náà làwọn ń kọ́ hadisi náà ni wọ́n wá kùránì náà ni wọ́n wá wọn ò ṣe kankan níbẹ̀ tó ju ibẹ̀ náà lọ á kí bẹ́ẹ̀ wal fadlu lil mutaqaddim Markaz ìpìlẹ̀ tó kọ́ àwọn tó Markaz ìpìlẹ̀ tó kọ́ àwọn tẹ́ sọ pé wọ́n dúró lérí súnà yìí náà á mọ̀ gbọ́lá fún wọn bẹ́ẹ̀ bá rí ọ̀rọ̀ kan tí mùdírù sọ tí ó bá rí bẹ́ẹ̀ ẹnu nígbà tí bí a ṣe ara mu ti dá síwájú títí ṣe ara mu bá ṣe déédéé ti yín sóhun náà lẹ́tún wa máa láníyàn kí iṣẹ́ Sheikh Adamu wọ́n bàjẹ́ kẹ́ mọ́kọ́ àwọn èèyàn lọ́mọ láti jọ́ tẹ̀ tí wọ́n sọ bọ̀ Markaz ọmọ dàgbàsókè Markaz ọmọ pọ̀ sí níjọ Markaz ọmọ kó sí níjàmọ́ Markaz ọmọ kó sí lọ́mọ Kewu ẹ̀yin sọ tí ẹ̀ wọ́n bá sọ tí yuriduna an yutfi'u nura Allahi bi afwahihim wa yaba Allahu illa an yutimma nurahu walau kariha al-kafirun ọ̀rọ̀ kèfèrí náà sọ a sì bẹ̀rẹ̀ kí ni pa bá bá yín rí gbé jáde dùn ní bẹ́ẹ̀ ni bàtú arábùkù kékeré àbí mistake kankan àbí ó kankan opportunity wá sí alẹ́ mọ́kọ́ àwọn ọmọ ọbẹ̀ mọ́ ẹ má ṣe kíní kankan ẹ má ṣe wa in yakfur biha haula faqad wakkalna biha qawman laysu biha bikafirin bẹ́ẹ̀ ni bá lẹ́ kẹ̀yì sí Markaz ní kó yẹn lọ ní ṣe kíní kan lọ ọlọ́ni faqad wakkalna qawman laysu biha bikafirin ọlọ́run ní ọ̀hún tí àwọn ẹlòmí ọlọ́bẹ̀ àmì ọlọ́bẹ̀ Musa ẹ bá bà rẹ wá púpọ̀ bá bà rẹ wá ó ṣiṣẹ́ oṣù yìí àwọn ń fọ́ lówó oṣù ìwọ́n náà mọ̀ wá lọ ọmọ wá bọ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ gbà tó pé gbogbo nǹkan ló yẹ gbogbo nǹkan lọ́mọ sọ wọn sọ pé Markaz ṣe Markaz al-aqida kìí ṣe Markaz sunna
kese markasul islam ni wọ́n bá dá ko mudi wọ́n máa sọ pé lanatullahi alayhi ìbínú Ọlọ́run ko máa bá yẹn ṣe pé leri ara ni o torí pé Ànábì ló joye wa ó ní èpè te yẹn bá ṣe yo kọ́kọ́ gba sama lọ ni yo wa ṣe rile ṣe mo wa ko yo wa ṣe rile le na wa ko yo para sọ́dọ̀ ẹni tí wọ́n ṣe fún tẹ́ni ó bá rí bẹ́ẹ̀ yo ṣe mo tí ó bá rí bẹ́ẹ̀ yo para sọ́dọ̀ ẹni tó wí lóje máa sọ fún ipe aráyé mudiru sọ pé fairness of no la òun lẹ tó wà lẹ́bi àná Muhammadu kò tó yẹn ẹ tún rẹ̀ lé tún gbọ́ wọ́n ní ìtàn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ bí 5,000 years before kí Islam tó dé òun ni wọ́n wọ́ wá bẹ́ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ aláǹtakùn wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yìn àdàbà wọ́n máa sọ̀rọ̀ gbogbo kíní báyìí ẹwà sẹ́wà tààrà bẹ̀rẹ̀ wọ́n sọ pé wọ́n mọ̀ kọ́ ọmọ lọ́mọ kárí kan wọ́n kọ́ ọmọ ká ṣe lékè oṣù náà kì í ṣe lékè òkúlẹ̀ ẹjọ́ tẹ̀tí wọn wí àní ẹgbẹ́ lékè ọ̀pọ̀ yín tẹ̀ ń gbowó jáde àwọn tó ń gbowó jáde láti Saudi kí ni wọ́n ń dálẹ̀ lẹ́yìn ìwé ni wọ́n ń dálẹ̀ wọn ò tún gbé kalẹ̀ lọ́fẹ̀ẹ́ bó ṣe jọ pé owó ọbẹ̀ ni wọ́n ń gbà wá wọn ò gbé kalẹ̀ lọ́fẹ̀ẹ́ owó ńlá náà wọ́n fi ń gbà owó ńlá náà àwọn ọmọ yẹn sàn hostel gan wọn èyí tẹ̀ wọ́n kọ́ yẹn lákìdá àti súnà ṣé ilé ìwé ráyẹ kẹ́ dálẹ̀ ní àbí lè kéwú tí ó fi pọ̀ àtẹ̀yìn tẹ̀ ń sọ wọn àtàwọn bàbá yín èwo ni wọ́n gbé kalẹ̀ táwa gbọ́ tó wà lámìlà kadé lọ́rin àyín níwọ̀ ọmọ burúkú tẹnìkan òbí ọmọ sọ nígbà tó pé gbogbo nǹkan lọ́mọ kí lọ́mọ àmà sí rẹ̀ ra bá àmọ̀ tán rẹ̀ àmọ́ gbẹ́ dòkítọ́rà rẹ̀ ni àmọ́ kí ló mú pẹ́ ni àmọ́ kí ló fi ń dọ́ padà ni àmọ́ tó fi rọ́bìṣì wà tọ́gá rẹ̀ ni ìtẹ̀rẹ̀ ọ̀pá mọ́ náà máa sẹ́nu fẹ́tẹ́fẹ́tẹ́ tàbí bàtà pé gbogbo nǹkan lọ́mọ máa sọ pé mọ́ríkàsì wọn àbí àwọn ẹlẹ́kẹ́ tẹ́kọ̀ọ́ ọmọ yín lọ ìran Yorùbá ní iṣẹ́ rẹ̀ káì la hawla wala quwwata illa billah Ọlọ́run sàmànà gbogbo wa o adana Allahu wa iyyakum ila ma yuhibbu wa yarda Ọlọ́run sàmànà gbogbo wa àmọ́ mọ́tà máa wí ayé àwọn ẹni Ọlọ́run iṣẹ́ Ọlọ́run sunullahi allazi atqana kulla shay tọ́nà bá wo tàwọn eléyìí ni ẹgbẹ́ kan Kùránì sọ pé wọ́n bá wo tọ́nà náà ó dì mọ́ ti sọ wá mi wa biya'un wa salawatun wa masajidu yuzkaru fiha ismullah àwọn ilé yọ̀ láwọn wo òkè ńláńlá àwọn ilé láwọn wo mọ́sálásí àwọn ilé láwọn wo oòrùn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn àmọ́ náà bá ti fa àwọn kankalẹ̀ junudu mujannada àwọn sí Ọlọ́run tó yẹ pé òun náà mọ̀ ṣe lọ ẹ̀yin lẹ́jẹ̀ ìyàwó tó ní Kùránì sọ pé summa anzalallahu sakinatahu ala rasulihi wa ala al-mu'minin wa anzala junudan lam taraw wa azzaba allazina kafaru wa dhalika jazaa'ul kafirin ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run bá ti sọ kalẹ̀ sí markas bí ó ti máa lọ́nu àlékún ìdáyà àlékún gbígbàdúà àlékún ẹ̀mí gbogbo àlékún sọ́lọ́run kó bá jogun rẹ̀ fún bàbá ṣé gbogbo àwọn markas ló tẹ̀lé bàbá lọ ni bàbá sọ pé Ànábì Abubakar kọ́ wà bẹ́ẹ̀ pẹ̀lú rìwáyà tí wọ́n wá àìmọye ọmọ markas sọ gbà pé Abubakar lọ́wọ́ à ń bẹ ẹjá gbàgbé tàbí ìsìtọ́ tó ń wò àlọ́bì kan náà مكان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا بالدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون Ọlọ́run sọ pé kò yẹ kí àwọn mùmínì kọrí sí nìkan náà wọ́n gba ibìkan náà nígbà tó ọ̀rọ̀ tán ni ọ̀rọ̀ kínní ni kálukú gba ibi tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kálukú ọlọ́bì kankan náà lérí ẹ̀ àwọn méjì ń jáde tó ń ṣe pé èmi gbà pé Abubakar ló wà pẹ̀lú ẹ bàbá gángan sì ti ka tí gbogbo yín kà yìí wọ́n ti sọ síwájú náà tábà ni wọn pàdé rẹ̀ rí láyé lọ́jọ́ wọn tí wọ́n dákọ̀ pẹ́ ní ẹnìkan níbẹ̀ pẹ̀lú Ànábì wọn mú ẹnìkan wọn dákọ̀ ẹnìkan ìpé ẹnìkan tí wọ́n kọ́ ọmọ jẹ́sẹ́fẹ́ náà assignment challenge ẹ̀yin wọn sọ pé fairness of no la gbogbo yín àtàwọn ẹranko ọ̀pọ̀ àwọn àlùsí náà wọn tí wọ́n gbọ́ àwọn mìíràn àtàwọn èèyàn ọ̀rọ̀ fairness of no la nítòsí ẹ̀ tó sọ tó ń wọ́ọ̀sì fairness of no la ọ sọ pé fairness of no la ẹni tí ò délẹ̀ lárúbáwá rí tí ò ṣe kíní kan rí ọ̀rọ̀ rẹ̀ wá ni wọ́n ń sọ̀rọ̀ pa Ísírẹ́lì yá ti pé ọ̀rọ̀ ilé ilẹ̀ kan wọ́ wá sínú Al-Qur'an lẹ́gbẹ́ wá sínú túmọ̀ àyà yìí àwọn kan sọ pé fairness of no la ni bàbá ń dọ́ pé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Ànábì Muhammad mudiru ẹ̀sìn mọ̀ wọ́n ti sọ tí wọ́n àwọn onídìí wọ́n sì máa ṣe àlàyé fún àwọn tí ọba ńlá kẹ́bẹ́ kẹ́kù ti àlàyé tó wọn ò ní gbọ́ káwọ́ ṣe ṣẹ́rí rẹ̀ pé sí bàbá sọ bẹ́ẹ̀ pé fẹ́ẹ́ sọ fún ọ̀là ní bẹ̀lẹ́gbẹ̀ Ànábì Muhammad kọ̀ wá síbẹ̀ tí Kùránì lọ sọ ó ní ìmọ̀lẹ̀ Ọlọ́run sunullahi allazi atqana kulla shay'in
iṣẹ́ àwọn Ọlọ́run ọba ni ọba tó mọ nǹkan ṣe tó ẹ kókò ṣe tó mọ nǹkan ṣe tó ó ti parí markaz ẹ wà barika àwọn tó mọ tó lọ sínú ilẹ̀ Lárúbáwá bẹ̀ tó jẹ́ ọmọ markaz tó dá àlùsùnà tó ń jẹ́ àǹfààní ìmọ̀ bẹ̀ wọ́n ní gbà kankan yé jẹ́ bá jẹ́ ti ṣe Ádámù tó kọ́ lára ṣe Ádámù ẹ fi bẹ̀ náà fi wọ bẹ̀ bí wọ́n bá lọ mọ̀nà látara ọmọ markaz tó dá àlùsùnà lónìí ìmọ̀ ní ìpìlẹ̀ rẹ̀ ó tó gbọ́ kéwì ó tó gbọ́ Lárúbáwá kan yé tó bá lọ lẹ̀ Lárúbáwá fúnra ẹ̀ ṣe bíbí yẹn náà ló ti ké ẹ fi wọ bẹ̀hùn kí àyè bẹ̀hùn àyè àlùbáríkà ní kọ́lọ́mọdé ó bàjẹ́ ntí ọba tí máa ń dàrú ní àwọn màsáì ní kọ́lọ́mọba tó máa yẹjú so kọ́lọ́mọba sì máa tó kì í ṣe pé ẹ máa sọ pé làánà tó láàrin ẹ máa sọ fáyẹn pé ẹ má gbọ́ wá sí gbọ́kúgbọ́ ẹ má gbọ́ wá sí bẹ̀hùn ni mọ́ ẹ̀yìn sì ń gbọ́ innal munafiqina fi darkil asfali minan nar ẹ̀yìn sọ fáwọn yẹn kó má gbọ́ ẹ̀yìn sì ń gbọ́ bàbá wà online ẹ̀yìn náà wà online pẹ̀lú wa ẹ wá ní rí àwọn tó dá rárá àwọn sọ̀wálìú kankan ẹ̀ nírí sọ ní ìjàbíyà ṣe bí wọn lọ́nà akẹ́dẹ́ níwọ̀n níwọ̀n ẹranko yìí ṣe bọ́ sọ pé akẹ́dẹ́ ni ọ́ gbogbo project yẹn bá kọ́ láyé làbúdà àyà àtàkùnà fíà ìjàbíyà tún wọ́sẹ̀ bìyà gbogbo tẹ́yọ̀ bá ṣe ọlọ́ọ̀nì kan ló pé àríbi tó dá ń bẹ́ àríbi tí ò dá ẹ wá ní sọ bí ọ́ dá rárá ẹ ọmọ àná Muhammad òkú ní ọjọ́ ọdún gbogbo àsìgbò ọ̀sẹ̀ ni pé ọmọ ànábì kúrè ni ànábì wá sí Allahu Akbar yóò tún ara tí ọmọ yóò tún sunkún yóò tún sí Allahu Akbar tó fi pé méje mùdírù sọ yín wọn ẹ̀rí sọ fara yín pé àpótí rí nìyẹn o ibi jàwánìbù ìjàbíyà jàwánìbù mú ìjàbà àyè ibi tó da tán sọ rẹ ẹja ajá kí wọn síbẹ̀ àwọn eléyìí o sàlbíyà eléyìí ò rí bẹ́ẹ̀ nítawà ká yóò rí bẹ́ẹ̀ ẹ nísọyún ẹ kàn mọ́ wá mistake ọ̀rẹ́ lómi bí o kọ tíra ó lè tún wọn mú mistake jáde mẹ yà máa parí mùdírò aláìmọ̀kan ni mùdírò olódò ní ẹsẹ̀ kẹ́nìkan ni àwọn tó kí ọ̀ á máa ẹlẹ́kọ̀ọ́ nu yín ọ̀rọ̀ kọ̀tọ̀ yín sọ́nà á fi bẹ̀rẹ̀ pé tí bàbá rẹ̀ dà ilé kéwù bàbá rẹ̀ dà àwọn ọmọ kéwù bàbá rẹ̀ dà iṣẹ́ bàbá rẹ̀ ṣe tọ́wọ́ lọ́rùn tọ́wọ́ gbogbo Nàìjíríà bẹ̀rẹ̀ kasi ilẹ̀ Lárúbáwá lẹ́yìn ọmọ tẹ̀ ní bíbí tẹ̀ níran yìí ọ̀rọ̀ jẹ́ alápàdà sí ibù mọ́kàsí oníbàjẹ́ ó tẹ àdúrà tọ́lọ́ wọn bá ti parí ẹ̀ ni wọ́n máa ahadun min alisuni nasi saliman kò sí bí ọ̀rọ̀ bá ti sàánì ẹ̀ tẹ́lẹ̀ síwájú ọ̀rọ̀ rẹ̀ lè bọ́ kó nu ẹnu àwọn èèyàn wàlẹ́ annahu zaka nabiyyul mutahhar anabi Muhammad àwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ̀ láìda ẹ wá ní sọ bí tó bá da nípa markaz nípa haraka markaz nípa gbìyànjú markaz nípa iṣẹ́ markaz àwọn alùsùnà markaz yóò sí nínú ọba mú àwọn oníṣiṣẹ́ jù náà alùsùnà ìbọ̀pọ̀ àwọn tó wá láti markaz náà ẹ wá ní sọ dáadáa bẹ ẹ má mọ àwọn ọmọdé bẹ mọ ẹ má ṣe kíni wa in tatawallaw yastabdil qawman ghayrakum thumma la yakunu amsalakum mẹ́yìn bá lè yarí wọ́n yẹ kúrò bí i àwòlẹ́ àkọ́dù ọ̀kanà bí i àkọ́mọ̀ lè ṣubí àbí káfíìrì bẹ́ẹ̀ bá lè yarí Ọlọ́run bá ti parí àwọn tí ó lọ bẹ̀ mọ́kàsí àjọ ẹ̀yin lẹ́yìn àmọ́ parẹ́ mọ́ gbà bẹ́ẹ̀ bá ti ń kú lára yóò ní gborí payín mọ́ mọ́kàsí ọmọ bẹ̀rẹ̀ láyé wàláhì ara àwọn tó takò mọ́kàsí látàná wàláhì wọ́n ń kú ní àgbúrò فأني لهم عاقبة فأني سوف فهل ترى لهم باقية أبي سيري ẹ̀rí wọn kọ́ sẹ́kù bó Kùránì ṣe gbé wá sẹ́rí wọn kọ́ sẹ́kù ẹ̀yin lẹ́yìn àmọ́ parẹ́mọ́gbà ẹ̀ ń kú ẹ̀ parẹ́ torípa nù àmọ́ àwọn Sheikh Adam تبقى صنائعهم في الأرض بعدهم يستوون يجون دادهم ما سكوا لا فهل ترى لهم من باقية ọlọ́run ní jẹ́ kí ayé ẹnìkan bàjẹ́ ẹ̀mọ̀ntẹ́wì ẹ̀mọ̀ntọ́sọ ẹ̀mọ̀ntẹ́kẹ́ ẹ̀mọ̀ntẹ́wì ẹni tí ẹ bá gbádùn fatiwa rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́nà jẹ́ gbogbo ọ̀sẹ̀ tún kí gbogbo ọmọ lọ́rọ̀rùn kí lẹ́ mọ̀ tí mo dúró ọmọ kí lẹ́ fẹ́ sọ tí mo dúró ti sọ síwájú wọ́n ti tú sọ́wọ́ tó táwọn yìí síwájú wọ́n ti gbé tán rẹ̀ wọ́n ti sọ pé Abubakar àti kíní síwájú dàtí ìṣáàṣì tó dé nìtọ̀ à ń dàgbà nu nínú mímánu tí ọba wá rí bẹ́ẹ̀ èyí wọn á túmọ̀ kẹ́ ẹ máa wá parọ́ ìpè fẹ́lí sọ pé náà mùdúrú sọ pé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mọ̀ntẹ́ máa wí ẹ̀mọ̀ntẹ́ máa gbọ́ wọ́n gbọ́ ó sì sọ fáyẹn kó máa gbọ́ níwèé lérí búì Ọlọ́run ní jẹ́ gbogbo ọlápàrà sí ibú Ọlọ́run kó gba àwẹ̀ wa kó gba ìbádà wa kó gba zaka kó gba gbogbo ìgbìyànjú Ọlọ́run máa jẹ́ alápàrà sí wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.